ìbà àfọlọ́hún ọba olónìí alànà bàbá mi tó táyé rọ bí agogo idẹ lónìí mo ṣe bá ṣe yóò bàbá mi tó ní mọ́ rí sọ mẹ́bàládé ọmọ àdìsá ló gbé mi lòun sáfẹ́fẹ́ tó ní wọ́n á mọ̀ pèdè bí àwọn bàbá tí èmi gangan ni ọlọ́ládé o nurudeen aládé gbéra ńlẹ̀ òdìdé pírí lologo ń ta dìde ńlẹ̀ ọmọ eríjì ogún ọlá mo ní ògbéra ńlẹ̀ òdìdé járe lé àwọn bàbá títì yẹn gangan. ẹgbà ké ibẹ̀ lọ lajú ti bẹ̀rẹ̀ ẹgbà ké ibẹ̀ lọ lajú ti bẹ̀rẹ̀ alálàdé ló máa yé jẹ́ o ẹ̀yọ́ ọmọ olúmọ ọmọ ẹgbà ẹ̀ wò yàyà ọmọ ẹgbà ẹ̀ wò yàyà ẹ̀yàn ọmọ olúmọ aládé ṣọdún ayọ̀ ẹni ibi ń ronú aládé ṣọdún ayọ̀ ẹni ibi ń ronú ọ̀rọ̀ banújẹ́ kò ní kàn ọ́ ọ̀rọ̀ banújẹ́ kò ní kàn ọ́ o aládé ṣọdún ayọ̀ ẹni ibi ń ronú. ọlámilẹ́kan aládé àgbẹ̀sẹ̀ ní sẹ́lẹ̀ bàárẹ̀ ọ̀làmẹ̀fún ní sẹ́lẹ̀ èyí rẹ̀ ẹ̀gbá ní ọmọ báyìí sí ẹ̀gbá ní ọmọ bá wà. wọ́n pè é bí ológun ẹ̀rù o wọ́n pè nurudeen ọlọ́ládé àdìsá bí ẹlẹgbẹ̀rin ọ̀kẹ́ bóyá sì jẹ́ mi ní òòtẹ́ mi aládé o tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó mọ gọ́dìdùn ẹnu mi okùn ọdún okùn ìyẹdùn mbọ́ ló mọ nífẹ̀ẹ́ yìí ṣàṣemọ lágbára laura bí lókè orógbó ló ní ogbó obì ló ní obì kù dànù oyin ló ní kádùn kúnlé ayé rẹ lọ́jọ́ gbogbo nurudeen mẹ́bẹ́ni ní sọjọ́ òbí rẹ gangan níjọ́ ọmọ bí ọ sílé ayé níjọ́ àwọn mi kì í máa kú ewu ọmọ níjọ́ àwọn mi kì í bàbá kú ewu ọmọ tán ní ẹ̀kọ́ àṣẹṣẹ gbàlejò ẹ mọ̀mọ́ kú ọwọ́ lómi ọmọ tuntun jòjòló alálùbáríkà ni ó mọ̀ ọ́n jẹ́ ojú rẹ ò ní ríbi ilé ayé o orí rẹ ò ní burú ojú rẹ ò ní ráre láṣẹ Èdùmàrè ọdọọdún ní sákọrúwé o ọdọọdún ní irú láńṣọdún ọdọọdún lè rú wà ń wà ọdọọdún ló mọ̀ bẹ lágbára dání ìmọ̀ gbàgbé ẹni ó mọ̀ bẹ ọ̀bẹ ní bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ ní bẹ́ẹ̀ náwó ẹni ní o mọ̀ bọ̀ lò ní débà láṣẹ Èdùmàrè sọ ti yá ká mọ̀ ní sọ́nù lé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ẹ̀gbá alákẹ́sà ní ṣẹlẹ̀ o ẹ̀gbá ọmọ báyìí sí ẹ̀gbá ọmọ bá wà ọmọ eríjì ogún ọlá ọmọ eríjì ogún owó ọmọ òsínlẹ̀kùn palẹ̀kùn bí ọmọ sẹ́tìmù mi kíkan ìsàlẹ̀ ọ̀rọ̀ á sì mọ́dún yùgbà aládé o mẹ́bí wọn lọ́mọ máa jógbẹ́ ẹrú mọ̀mọ́ jógbẹ́ ẹ̀kọ́ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sì nìyẹn nínú ilé àwọn bàbá tìyẹ gẹ́gẹ́ ni àwọn gbọ́kọ̀ ọmọ tiẹ̀ sábẹ́ wí àwọn bàbá yín gbé wọn kọ yín sábẹ́ olúmọlẹ̀ fi ń jólú fi mọ́ lákẹjọ bí ní ẹ̀gbọ́n ọmọ lisa bí ọmọ agbòǹgbò àkàlà aládé o ojúmọ́ tó mọ́ lónìí ojúmọ́ re ni ojúmọ́ tó mọ́ lónìí ojúmọ́ dùnú ojúmọ́ tó mọ́ lónìí ojúmọ́ ayọ̀ ni kò jẹ́ kó o gbó bí olúgbogbo tìrì gbó kó o gbó bí olúgbogbo tìrì gbó kó gbó bí àgbà kan láìláì kó gbó bí àgbà kan láìláì tí bẹ́ẹ̀ ń fẹ́ o dáyé ó gbọ́njọ́ wọn àná ó fọ ọmọ òwú sèǹdé ọrùn ọmọ òwú wa gbọ́ títí bí lọmọ òwú wa àdọ́kìnní kò sí bó ṣe lè pẹ́lẹ́ ayé tó ojú rẹ ò ní ríbi ojú rẹ ò ní ráre pẹ́pẹ́pẹ́ lòun ṣe ń lé àárọ̀ oyin ṣọdún tiẹ̀ nú afárá àgbáyún ṣe tiẹ̀ lórí igi ọdọọdún ló mọ̀ bẹ́ẹ̀ lágbára dání ìmọ̀ gbàgbé ẹni fìlà nílékè orí aládé àkẹtẹ nílékè fìlà ojú oró nílékè omi òsínbàtà nílékè lẹ̀ wàlékè ọ̀sà lé wàlékè ọ̀sà òde lágbára Olódùmarè ọba happy birthday to you ọlọ́ládé many happy returns nínú olóòlẹ́nu ọ̀la lágbára Olódùmarè ọba agbéṣetán rèlú dárò àlùkò ṣetán rèlú kòsùn lékèlékè àjọkí adé ṣetán mò ń rèlú kẹfún mo fẹ́ mọ̀ rẹ́lẹ̀ bàbá tèmi gangan ni tá máa bí ilé rẹ̀ pẹ́lẹ́ ọlọ́kọrin òwì sétí àwo àjọkí akéwì lèmi jẹ́ ọmọ gúdúgúdú oníbàntí ọ̀rọ̀ aṣọdúnmọ́dún làwo aṣọdúnmọ́dún aṣòròmọ́rò láwo aṣòròmọ́rò ó ti ṣọdún èyí kò ṣẹ̀mí sí àṣẹ ìṣètúnṣe.